Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. Ó ga o. Lọ́ bá ní Mariam kó lọ sí ṣọ́ọ̀ṣì Naomi lénìí. Wọ́n ló gbóyún lọ sí ṣọ́ọ̀ṣì Naomi lénìí. Bá ṣe gbọ́, wọ́n ló gbóyún lọ. Wọ́n ló débẹ̀. Èmi ò mọ irú eléyìí o. Nǹkan tó ń yà mí lẹ́nu, tèmi á jẹ́ kẹ́ gbọ́. Kí gbogbo akẹ́jọ ọjọ́ fi ṣe ìjíròrò, ká fi sọ àsọyé pọ̀. Nírú ibi tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ti ń wáyé. Wọ́n ní Mariam ó gbé oyún lọ sí ṣọ́ọ̀ṣì Naomi. Ó lóun wá náà sùn pé òun ti lóyún. Kóun wá sọ fún gbogbo ìjọ Naomi tó ń fòun ṣe yẹ̀yẹ́ pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú kábíyèsí. Torí Naomi kóun wá sọ fún Naomi pé òun wà nínú oyún pẹ̀lú gbogbo àwọn mẹ́mbà ẹ̀. Pé wọ́n fòun rẹ́rìn-ín. Pé ó ti lọ, ó ti ṣe, ó gbọ́dọ̀ lọ, ó gbọ́dọ̀ ṣe. Kó máa ṣe kíni pé tó máa disturb Naomi mọ́ ní ààfin. Pé nǹkan tóun ò ṣe tí kúrò láàfin nìyẹn. Because òun náà kóun lè sọ fún wọn pé kóun lè sọ fún Naomi pé òun nìkan kọ́ ló máa bí ọkùnrin. Ló máa bí àrólé fún kábíyèsí. Kóun náà ti ready láti bí àrólé fún kábíyèsí o. Pé so kí Naomi má fòun ṣe yẹ̀yẹ́ mọ́. Kí àwọn ìjọ, gbogbo ìjọ kó má fòun ṣe yẹ̀yẹ́. Kó lè mọ̀ pé òun wà láàfin bíbà. Kó sọ fún Naomi pé kó má fi ọkọ wọn mọ́. Torí òun lòun lọ́kọ. Òun náà rẹ̀ ti fẹ́ bímọ. Òun náà fẹ́ bí tòun, kò síbi kankan tóun ń lọ. Òun máa fi bàbá Naomi fà. Ìwọ tó wá sí ilé èèyàn, tó tún bá èèyàn lérí, ló sọ pé kí wọ́n fojú re wò ẹ́. Wọ́n ní ṣe ni gbogbo àwọn ará ṣọ́ọ̀ṣì. Wọ́n bá pariwo hàhà. Pé ta leléyìí, kí leléyìí, pé kí wọ́n wọ kúrò ní ṣọ́ọ̀ṣì. Kó wá máa lọ. Tó bá tiẹ̀ wá lóyún tiẹ̀, ṣé wà dẹ̀ lóyún ẹ̀ sápò ara ẹ̀. Ṣé Naomi ló lóyún wá fún ni àbí kíni? Lọ bá kábíyèsí tó fún ẹ lóyún. Kẹ́jọ lọ máa rán. Ìwọ ní wàhálà obìnrin báyìí. Kó kúrò ní ṣọ́ọ̀ṣì wa o. Ó ní láì òun kúrò. Òun kàn ní kóun wá jẹ́ kí gbogbo yín mọ̀. Pé kíni, wọ́n ní lóòótọ́ kó dàbí pé wèrè ti wà lẹ́jẹ̀ eléyìí ń tiẹ̀. Ṣé èèyàn máa ń polówó oyún ni? Àbí èèyàn máa ń fi oyún ṣe fáàrí fún èèyàn ni? Ìwọ tó diwọ́ disẹ̀ sí ní. Ṣé wà tó wá dẹ̀ lóyún, wà dẹ̀ máa pray bó ṣe fẹ́ bí. Ó dẹ̀ ní kíni. Wọ́n ní tóyún ẹ̀ bá lọ yá ń sìn, wọ́n máa ní ẹnìkan ló ń ṣe àwọn. Pé kó wàhálà tí ẹ̀ máa lọ. Pé kó má kó bá wọn. Wọ́n ní ṣe ni Naomi sọ pé kán bá òun bọ́ndùlẹ̀. Kí lẹ̀ ń ṣe ẹ̀yin ọ̀ṣà? Bọ́ndùlẹ̀, ó ní kán má fọwọ́ kan òun. Kán má fọwọ́ kan òun pé ẹnìkan kọ́ ló mú òun wá, pé òun mọ bóun ṣe máa padà. Òun fẹ́ jáde, pé kán jẹ́ kóun jáde wọ̀rọ̀. Òun kàn ní kó sọ di mímọ̀ fún wọn pé òun náà ti lóyún. Òun náà ti lóyún. Nǹkan tí Naomi fi tó ń ṣakọ sóhun pé òun náà ti lóyún. Òun náà ní òun kàn ní kóun wá sọ fún gbogbo congregation. Bóyún lòun wà. Wọ́n ní máa lọ. Gbogbo oyún inú ẹ̀ tí ju 3 months lọ. Ṣé ó ti ẹ̀ pé 2 months? Tó sọ pé wọ́n polówó oyún náà dàda pé máa lọ. Ẹni tó fẹ́ kó bá lòun wá ṣá máa lọ kó máa kó wàhálà ẹ̀. Kó máa kó wèrè tó wà lórí ẹ̀ kó máa kó lọ. Wọ́n ní wọ́n bá fa kíní kan ní ṣọ́ọ̀ṣì léèrè pé àwọn ará ṣọ́ọ̀ṣì náà bá. Wọ́n ní Queen Naomi ò tí ẹ̀ tó kò sọ nǹkan kan wò ó. Ó ní kí ẹ jọ ẹ bá wọn tú síta. Ẹ ṣá bá wọn tì síta. Kán bá wọn tì síta pé wọ́n fẹ́ tì síta. Ó ní kán má fọwọ́ kan òun. Wọ́n ní bóyá wèrè ìgbà tó jẹ́ pé bí wèrè bí kíní. Ẹ rí pé kò sí nǹkan tí èèyàn ò lè rí tán nílé ayé yìí. Kó lọ́run jẹ́ kó rí wa kó ríre. Kí ti wa kó máa gbọ́ ire. Ká má rí wàhálà. Ẹ rí nǹkan tí kábíyèsí kó sáàfin. Ẹjọ́ ò ṣẹjọ́ wọn. Kábíyèsí ló fà. Wọ́n ní bí Mariam ṣe. Wọ́n ṣàṣe bá tètè wẹ̀ escort ẹ̀ kó rẹ̀ kúrò nínú ṣọ́ọ̀ṣì wọn. Wọ́n ní nǹkan tó ń rí tó wá ṣe léni nìyẹn. Nílùú tó lọ́ba tó níjòyè. Wọ́n ní kí ló dé sáàfin. Wọ́n ní bó ṣe dé sáàfin kí Naomi tó dé sáàfin. Allegedly wọ́n ló bá Mariam àti Ashley tó ń fọ́gi mọ́ra wọn lórí. Tẹ́lẹ̀ lọ mú títọ̀ òun yẹn lọ mú tó mú igi. Tọ́nà òun fẹ́ fọ́ mọ́ra wọn lórí. Kí ló dé fà? Information ti lọ bá kábíyèsí pé wọ́n ní ṣe ni Naomi. No,
wọ́n ní ṣe ni Mariam pé bó ṣe kúrò ní kíní pé àṣẹ ilé ló lọ. Wọ́n ní bó ṣe dé bó bá Ashley àti kábíyèsí ní chamber tó ń sọ̀rọ̀. Allegedly bá ṣe gbọ́ o, torí wonders kò ń tán ní ààfin yẹn. Nǹkan tẹ́ bá sọ pé kò lè ṣẹlẹ̀, ó ń ṣẹlẹ̀ láàfin. Ẹjọ́ táwa ni ẹjọ́ kábíyèsí. Wọ́n níbi tí wọ́n ti jọ ń sọ̀rọ̀ kábíyèsí àti Ashley ni Mariam dé. Dídé tí Mariam dé ló bá Ashley àti kábíyèsí tó ń sọ̀rọ̀ pé Ashley tí inú ti bí Mariam pé òun ní kóun wá sọ fún kábíyèsí oyún inú òun yìí ẹni tọ́lọ́run ò dùn ní. Òun lọ jẹ́ kí Naomi mọ̀ pé ṣọ́ọ̀ṣì Naomi lòun ti ń bọ̀. Òun lọ jẹ́ kó mọ̀ pé ẹnì kan ò lè foyún ṣe fáàrí fún òun mọ́. Oyún tóun ní tóun bá bí òun náà di part and parcel. Adé yẹn àjọ máa fà. Àṣẹ òun àti Ashley wọn náà jọ ń fa adé. Wọ́n ní adé kún èèyàn pa àwọn náà máa gbà àwọn náà máa ṣe. Òun ṣàtìlẹ́yìn ẹnì kan ò lè fi oyún kan ṣe fáàrí fún òun mọ́. Ìní kan òun náà máa bí tòun náà máa di part and parcel ààfin. Wọ́n ní bí Ashley kan ṣiṣẹ́ kúkú mọ́ Ashley pé ìyẹn òkúkú ní ìfọ̀n ronú tiẹ̀. Wọ́n ní bí ìyẹn ṣe kò dìde tó pa kòrò tí Mariam pé kí ló ń sọ lẹ́nu, kí ló ń dùn lẹ́nu. Ìwọ lọ sí church wá lọ ṣe kí wá lọ yangan. Adé yẹn jẹ́ kí n wá sọ kankan fún ẹ. Adé yẹn kò sẹ́ni tó máa gba òun nìkan. Òun ló lè gba adé yẹn nítorí òun gangan ni igi gangan. Òun ni daughter of Soil ìlú yẹn. Òun ládé yẹn tọ́ sí. Kẹ́nìkan má fi fi sọ́kàn fún rẹ pé ìwọ ló fẹ́ gba adé o. Òun ló máa dá adé yẹn gbẹ̀yìn. Òun ló máa ṣe kíní kan gbẹ̀yìn. Ni Mariam wá sọ pé kí ni ìtumọ̀ yẹn? Ìwọ ló fẹ́ ṣe. Tọ́lá ló ṣe ní kó lọ kìlọ̀ fún Naomi ní ṣọ́ọ̀ṣì. Wọ́n ti lọ kìlọ̀ fún níbi tó ti máa gbọ́. Torí kẹ́nìkan kan má bá wọn du adé. Ẹ máa wo àwọn tó jẹ́ pé kì í ṣe kábíyèsí náà wá fẹ́. Ogún kábíyèsí náà wá. Ogún Tádé ní ká wò. Ogún Naomi náà wá. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gbọ́n mi omi ò tú bí ọwọ́ Mariam kan ṣe lọ bá Ashley nìyẹn tó fún ní ìfọ̀tí olóyè. Wọ́n ní kí ni Ashley sọ pé kí ló ṣubú tẹ̀ ọ́. Bó ṣe sáré lọ mú igi tó fẹ́ wọ́n mọ́ Mariam lórí. Wọ́n ní igbe yẹn wọ́n tó pe àwọn tó wà ní tòsí. Wọ́n wá làjà tì. Wọ́n ní tọ̀hún yẹn lọ mú gò. Ìyẹn ìyá tó sọ old cargo tó pé rẹ̀ ní. Wọ́n ní irú Mariam yẹn kan sọ pé 40 years ni. Ó ti 40. Ẹ mọ̀ wípé àwọn oníṣekúṣe, àwọn tó ń fẹ́ dàgbà, àwọn odu mama yọngí, wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Tó bá pè wọ́n ní mọ́mì, wọ́n máa ní ó yá wá mọ́mì ẹ lọ sí family yín, lọ sí iwájú. Òun ò ṣe mọ́mì tí àǹtí ní kẹ́ máa pè ó. Àwọn tó dàgbà tó ń fẹ́. Wọ́n ní àwọn àdàgbà àwọn àmọ̀ràn. Àwọn amọ̀nà ọ̀run má lọ. Òun ni wọ́n. Wọ́n ní wọ́n á fẹ́ kó máa pè wọ́n lọ́mọdé. Kó máa pè torí àgbèrè. Torí wọ́n fẹ́ ṣe ìṣìnà. Kó máa ṣe rádaràda. Ó lóun fẹ́ bímọ fún kábíyèsí. Ẹ ṣáà jẹ́ ká fi sí ẹnu ká dákẹ́. Ẹni tó bá ń ṣe rere, ẹ jẹ́ kó múra sí rere. Tó bá dẹ̀ jẹ́ pé ibi yẹn ló mọ̀ ọ́ ṣe, ẹ múra sí i. Wọ́n ní kò sí tó gbé. Kò dẹ̀ sí ìtọ́lọ́run ò ní fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Gẹ́gẹ́ bá ṣe ń sọ, wọ́n náà fẹ́ nara wọn pa Ashley àti Mariam. Wọ́n fẹ́ fọ́gi mọ́ra wọn lórí pa ní ààfin nítorí pé wọ́n ń du dúkìá onídúkìá. Wọ́n ń du adé Naomi. Tógo bá ń jẹ́ tẹ Ọlọ́run ni ló mọ ẹni tó máa dé ládé ìyè. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Nǹkan tí mo ṣe ní kí n sọ fún yín pé Mariam adìẹ funfun tí ò mọ rẹ̀ lágbà. Wọ́n ní tútù tó lọ pa ní ṣọ́ọ̀ṣì.
Naomi nìyẹn. Wọ́n ní bí Naomi ṣe wá bá wọn ní ààfin. Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Wọ́n ní inú tiẹ̀ ń bí Naomi pé kóun sọ fún kábíyèsí pé kábíyèsí láti èní lọ ẹ má jẹ́ kí ẹ kìlọ̀ fún Mariam pé kó má wá sí ṣọ́ọ̀ṣì òun mọ́ o. Tí Mariam bá lóun lóyún kó ní sápò àríwó ni kó wá disgrace ara ẹ̀ ní ṣọ́ọ̀ṣì òun kó yé wá sí ṣọ́ọ̀ṣì òun mọ́. Ṣé gbà yìí láàárọ̀ ṣọ́ọ̀ṣì máa sọ fún àwọn olórí pé kán ní kán má wá sí. Kí ló dé tán yìí ń wá sí ṣọ́ọ̀ṣì? Kí lé tí kán ti rí wọn ní ọ̀kan kọ́kàn fi ṣọ́lọ́pàá ò sí ní ṣọ́ọ̀ṣì kán wá every morning every Sunday ṣé kò wá tó kí kábíyèsí sọ fún wọn pé every Sunday tí wọ́n á ti rí àwọn olórí yẹn ṣọ́ọ̀ṣì kán lọ máa tì wọ́n mọ́lé. Èmi ò dá sí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Tó bá wù wọ́n kóun wá kó má wá. Kábíyèsí àti Naomi ẹ̀yin lẹ fi rẹ́dẹrẹ̀dẹ ẹ̀yin lẹ gba rẹ́dẹrẹ̀dẹ láàyè fún kán máa para ilé Ọlọ́run láti wá máa bẹ́ ẹ jà gbogbo ìgbà. Ẹ̀yin èèyàn mú kan ní kí wọ́n ta yín lólobó kó má dàbí pé bóyá mi update yín o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa ẹ bá share kẹ́ bá like kẹ́dẹ̀ bá fi tó kù sí comment section. So that is gbẹ́bọ̀rọ̀ tí mo ní kí n gbé wá sí etí ìgbọ̀ wa. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye ẹ bá mi share kẹ́ bá mi like kẹ́dẹ̀ máa bá mi fi tó kù sí comment section. Ẹ ṣé gan ni Ọlọ́run á wò wá pọ̀. Àmín.